have something very interesting that we're going to be doing right now. I'm not going to give details so I do not spoil the fun and throw out spoilers. But we have somebody who's going to be doing that for us here on stage today. He's the CEO of eayoruba.com. And he would be doing something very interesting. So I need you to pay attention to the screen and to Mr. Leko Fabilola. Please put your hands together for him. Mr. Governor, we are eayoruba.com. Saw our brother Omowale that spoke Yoruba some minutes ago. So from Akure here, we teach people globally Yoruba language and culture. And today, if a Mexican now adopted Yoruba from Ondo State can speak Yoruba, I want to see 3 people that can speak Yoruba with me for 5 minutes, answering 5 questions here today, can walk home with 1 million naira. Courtesy Ondia, powered by our governor. See them raising up their hands. All right, so great. We're going to have a roll of numbers, right? So if that's your number, you just run up, right? So the first set of numbers that runs up, those are the people that will be playing the game. Gómìnà wa ní ká Masoyinbo. Kí Masoyinbo, tani ẹ bá ti gorí ìtàgé yìí kò lẹ́tọ̀ọ́ láti sọ èdè míì yàtọ̀ sí èdè tiwantiwa. Ó yá, ẹ jẹ́ ká yí koto. Mi ò ní kẹ́ náwó rí ẹ jẹ́ wọ́n mi. Ẹ wo òǹkà tó wà ní ọwọ́ yín. Tani tiẹ̀ bẹ́ẹ̀ ni wo ani. Ó dà ẹ jẹ́ kí ó dà pé wọ́n ti ṣetán fún wa láti jẹ́ kí n pe léyìí tó wà lórí mi. 2 ó dà mo dẹ̀ sọ 2001 tó bá jẹ́ òǹkà tiẹ̀ nìyẹn máa sábọ̀ wájú. Tó bá wà ń ta máa bọ̀ wájú. Ó yá ìkejì. 1590. Tó bá wà ń ta máa bọ̀ wájú, tó bá wà nulẹ̀. Ìkẹta. 3200. Ẹ wo nǹkan tí wọ́n fún yín tẹ́ fi sí ọwọ́ yín tó tí ẹ fẹ́ fi jẹun. Kí n sọ ní Gẹ̀ẹ́sì, the food ticket tó wà lọ́wọ́ yín ẹ wò ó. Táàgì yẹn nínú àpò yín ó wà ńbẹ̀. Ó yá ìkẹrin. 4320. Àti ní ẹyọ kan. Àti lẹ́yọ kan. Ẹ dúró bẹ́yẹn, ẹ dúró. Ó yá. $4625. Ó dà, mo rò pé ká máa wọ́n wà lẹ́yìn. Ẹ jẹ́ ká lọ. Ó yá, ìkarùn. Ó yá. Ẹ jẹ́ ká ṣe mẹ́ta tó wà ńlẹ̀. Ẹ jẹ́ ká ṣe mẹ́ta tó wà ńlẹ̀. Ó yá. Ẹ má bọ̀.
ẹ bá wa fún wọn ní. Masoyinbo ni o. Báwo ni? Dáadáa ni sà. Sà. Ó yá. Owó mi dà. Ó yá. Olófòfò. Ọ̀gá mi yọ. Ó ti lọ. Ṣé rí iye tó owó yín kù? Mo rí. Ẹ rí. Ìbéèrè yín àkọ́kọ́. Ẹ kà ká máa gbọ́. Ẹni yá ẹgbẹ̀fà tí ò san. Ṣé ẹ mọ̀ abẹ́ ẹ mọ̀? Mi ò mọ̀. Oya. Yọ. Ó ṣe. Ṣe bẹ́ẹ̀ gbọ́ Yorùbá. Ó ti lọ. Ẹni yá ẹgbẹ̀fà tí ò san ẹ mọ̀ pé ó ti bẹ́ gidina ìgbèje. Ó yá. Ìbéèrè yín ìkejì. Ṣé ti rí òǹkà tó wà wájú yẹn? Ìṣẹ́jú 4 lẹ́ni. Ẹ kà á. Sún síwájú. Kí ni sún síwájú? Ẹ ka nǹkan tó wà ń bẹ̀. Ẹni kì í máa sọ òyìnbó náà kọ síbi bíi. Ẹ sọ ní Yorùbá. Sún síwájú. Sún síwájú ni kí ni? Sún síwájú. A ní procrastination. Sún síwájú. Rárá. Bá mi yọ. Ó yá. Ẹ mọ̀ túmọ̀ kéèyàn fè ní dọ̀la. Ẹ mọ̀ pé ìfè ní dọ̀la ni procrastination. Ó yá. Ìbéèrè yín kẹta. Ẹ kà á. Oṣù wo ni a dá ìpínlẹ̀ Ondo? Ọjọ́ kẹta oṣù Èrèlé. Mo mọ̀ fún yín níyẹn ni o. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Owó yín sì wà ń bẹ̀ o. Ó yá. Ìbéèrè. Kẹrin. Ó kẹyọ̀ kan lẹ́yìn eléyìí o. Ó yá. Ẹ kà á. Ìdókòwò ní entrepreneurship. Ẹ mọ̀ túmọ̀ ìṣòwò. Ẹ mú wá. Ó ti lọ. Bá mi yọ. Ó ti lọ. Ẹ ti ń lọ sí. Ẹ jẹ́ kí n fún yín ní eléyìí rọ̀ ẹ gbà. Kí ni? Àyẹ̀niwò fún iṣẹ́. Àyẹ̀niwò fún iṣẹ́ ní job interview. Ìdánwò fún iṣẹ́. Ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún iṣẹ́. Bá mi yọ olófòfó. Ó yá yọ. Ó ti lọ. Ṣé ìbéèrè yín ti pé? Ìfọ̀rọ̀wánilẹ́nuwò investigation. Bá mi yọ. Ó ti lọ. Nǹkan tí mo sọ kọ́ nìyẹn. Kí lẹ sọ? Question ní job interview. Question bá mi yọ. Ẹgbẹ̀rún 5 lẹ jẹ. Ó yẹ bọ́lẹ̀. Ẹni kejì. Ẹ bá mi ṣe alátẹ̀wọ́. Ẹni kejì. Ṣẹ́rù ń bá yín ni. Kí lorúkọ yín? Sulaiman Sodiq Ayomide. Níbo lẹ ti wá? Àkúrẹ́. Ní ìjọba ìpínlẹ̀ àbí ìbílẹ̀ o? Ìjọba ìpínlẹ̀ Ondo.
níbo ní kí ni ìbílẹ̀ ti yín? Ẹ gbé sẹ́nu dáadáa o. Ẹ sọ̀rọ̀ kí ni? Ìjọba ìpínlẹ̀ Ondo. Ìjọba ìpínlẹ̀ ó dáa. Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín. Kí ni screen ní Yorùbá? Irú nǹkan tẹ́ ń wò yìí. Àwòrán. Kí wá ní picture? Ẹ tí gbọ́ àtẹ agbàwòrán tàn rí. Olófòfó. Ó ti lọ. Bámi yọ. Ìbéèrè kejì. Kí ni insurance ní Yorùbá? Insurance. Ẹ mọ̀. Ẹ tí gbọ́ adójútòfò rí. Ó ti lọ. Bámi yọ. Ẹ sọ̀rọ̀. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Ọmọléèwé ni. Níbo ni ilé ẹ̀kọ́ yín? Mo ṣetán ní Federal Poly Adó Èkìtì. Ó ti lọ. Bámi Gẹ̀ẹ́sì yọ. pọ̀. Dúró. Federal wá yọ. Méjì lẹ́yọ̀. Poly wá. Ó dáa. Má gbọ́. Ẹ parí òwe yìí. Tí Yorùbá bá sọ pé igi gogoro má gún mi lójú. Àtòkèrè la ti ń wò. Lo ti ń wò ó. Kò ló. Bámi yọ. Bá yọ. Igi gogoro má gún mi lójú. Òkèrè la ti ń lọ. Èèyàn tó bá fẹ́ rí ẹfín, ṣé wàá máa wò látòkèrè ni? Ó yá. Kí ni shares ní Yorùbá? Tó bá ra share, wọ́n ti sọ lé ní o. Bóyá ẹ fẹ́ ra nǹkan sí Google àbí Apple. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Shares yẹn. Ẹ mọ̀? Kò sákòókò. No. Rárá. Ẹ tí gbọ́ ìpín okòwò rí? Ìpín. Ó ti lọ. Ṣé o ti yọ? Ó ti lọ. Ìbéèrè tó gbẹ̀yìn. Iṣẹ́ lògùn ìṣẹ́. Ta ló kọ ní ọdún wo? Ẹ mọ̀. Bámi yọ dànù. Bámi yọ dànù. Ẹ jẹ 5,000. Ó gbìyànjú. Ó yá. Ẹ lọ. Ẹni kẹta. Kọ́mọ́ la fẹ́ ṣe torí àròjọ musolókun ẹ pẹ̀lẹ́. Ẹ bá mi tú ọ̀rọ̀ yìí sí Yorùbá. The fall of Naira, the rise of entrepreneur. Ṣíṣubú owó náírà, gbígbé sókè owó dọ́là. Owó dọ́là. Ṣé owó dọ́là ni? Bámi yọ dànù. Ó ti lọ. Ìkejì, kí ni subsidy ní Yorùbá? Yíyọ owó ìpín lára. Owó ìpín lára. Bámi yọ dànù. Ó ti lọ. Ó yá, parí òwe yìí. Títa ríro là ń kọlà. Tó bá jiná tán adòge. Wà ṣeré. Ó yá ẹ sọlé. Ta ni gómìnà alágbádá àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo? Ẹ mọ̀. Ó ti lọ. Àkókò sí. Olúfẹ́mi. Ó ti lọ. Ìkarùn. Parí òwe yìí. Àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà. Ẹ mọ̀. Bámi yọ dànù. Ó ti lọ. Níbo lẹ ti wá? Ẹ sọ̀rọ̀ sókè. Àkúrẹ́. Níbo ní Àkúrẹ́? Ilẹ̀ Olújì. Ní Àkúrẹ́ ní ilẹ̀ Ní Olújì. Ondo State, Àkúrẹ́. Bámi yọ state yẹn dànù. Nípínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ondo. Ní ìjọba.
òkè ilẹ̀ olújẹ òkè ògbó. Kí ni local government ní Yorùbá? Ìjọba ìbílẹ̀. Ìjọba? Ìbílẹ̀. Ó dáa. Ìbéèrè tó gbẹ̀yìn. Ṣé ká má béèrè ni? Ẹja bí ẹyọkan péré. Ẹyọkan péré. Màá kọ̀ rọra fún yín ní ẹyọkan péré. Tí Yorùbá bá sọ pé ẹ̀rí wọn ṣe dákẹ́. Ṣé káfílẹ̀ kó máa lọ? Ẹ jẹ́ kó sọ iye tó ń jẹ. Káfílẹ̀ kó máa lọ. Ó yẹ bá mi pàtẹ́wọ́ fún ológbòwò jù. Gómìnà wa, ẹ ṣé gan ni fún àkókò tẹ́ fún wa.